ìgbà tí àbúrò yín fẹ́ ṣègbéyàwó pẹ̀lú bàbá Olúalọ́ ṣé gbogbo àwọn ẹbí wọn pátá náà wá síbẹ̀? Pátápátá ló wá. àti bàbá Olúalọ́ àti bàbá àwọn àtìyá wọn. Actually time ìgbà yẹn mi ò recognize face bàbá yẹn but mo rántí pé ẹ̀gbọ́n Olúalọ́ obìnrin àǹtí Julie wọ́n wá. àǹtí Julie lórúkọ ẹ̀gbọ́n Olúalọ́. bẹ́ẹ̀ ni ó wá. ìyẹn Juliana àwọn bí àgbàlagbà. ìyẹn Juliana ló ń jẹ́ Julie. ẹ máa sọ lọ. ó wá nígbà yẹn dẹ̀nà àwọn tó jẹ́ pípẹ́ bíi bàbá yẹn ọ̀tọ̀ ìgbà yẹn ti pẹ́ kó tó pé mo mọ̀ wọ́n ní torí ìgbà tábìlì mi bí first born torí bí Ìfàkì ló bí first born yẹn sí right. Ìfàkì ẹni ọ̀dọ̀ mi sùúrù ló wà. first born tá ẹ̀ ń sọ yìí ṣé bàbá Olúalọ́ náà bí fún? Olúalọ́ ló bí fún kò bí ọmọ kékeré ni. mi ò tí ì débẹ̀ yẹn mo sì ń bọ̀. àbúrò yín Ìyábọ̀ tọmọ ọdún mélòó? kí lẹ sọ sà? àbúrò yín Ìyábọ̀ ó tọmọ ọdún mélòó? ṣé ìgbà tó ṣe wedding yẹn? ìgbà tó ṣe wedding. around 20. ẹni hello kí lẹ pé? 25 years old ló ṣe wedding gbà yẹn. 25 years làbúrò yín gbà yẹn tó ṣègbéyàwó. bẹ́ẹ̀ ni sà. lẹ́yìn ìgbéyàwó yẹn ìjẹ́ àbúrò yín ó lọ kó bọ́kọ ẹ̀ nílé. mi ò rò bẹ́ẹ̀ torí ìgbà tó kọ́ ṣe wedding yẹn sà Èkó ló mú sí ní ọ̀dọ̀ ọ̀rẹ́ bí family friend ni. ta ló mú wọn sẹ́kọ̀ọ́? ọkọ ẹ̀. ìyẹn bàbá Olúalọ́. bí family friend bẹ́ẹ̀ ni bí family friend ni ló mú sí nígbà yẹn lẹ́kọ̀ọ́. ó ń pe máa yẹn ní Adégòkè. Adégòkè ọ̀rẹ́ bàbá Olúalọ́. bẹ́ẹ̀ ni sà bí family friend ṣá but ní ìgbà kan náà kò ju bíi 3 months tó fi àbúrò mi síbẹ̀ yẹn ìjà ṣàṣẹ láàrin òun àti Olúalọ́. ta nìyẹn? man family friend tábìlì mi ọ̀dọ̀ yẹn. ìyẹn Adégòkè yẹn bẹ́ẹ̀ ṣàṣẹ láàrin òun àti Olúalọ́ ó jẹ́ kó ṣàmú gbogbo tábìlì máa ń pè mí ẹ̀ pé àbábẹ́ ló ṣẹlẹ̀ fóun o pé àtàwọn ìgbọ́n lè tilẹ̀ mọ́ òun kó lọ́ra kan ta wọ́n ti gé kóun tó wọlé á ṣe máa gbá gate kí nǹkan kan gbà yẹn ni. so later ṣá ó ṣáà ní kó máa túbọ̀ ní Ìdó torí that particular time Alọ́ yìí orí òkè Èrìò ló bèsì sí. gẹ́gẹ́ bí wòlíì bàbá orí òkè. gẹ́gẹ́ bí wòlíì ní ìgbà yẹn orí òkè Èrìò ló máa ń wà throughout. torí kan tí mo fi ráàyè sẹ́yìn ni pé mígan mi ìmọ̀ tẹ́lẹ̀ ọ̀wá tábìlì mi tó padà sí Èkìtì tó wá sí Èrìò tó wá lọ sí bóyá ọ̀dọ̀ àwọn fámìlì ọkọ ẹ̀ ló wà ní Ìdó ńgbà yẹn mi ò ṣàmọ̀ tó ṣàṣẹlẹ̀ tí bá ṣàtìrí mo rí i pé kò sí ìfọ̀kànbalẹ̀ ní ara ẹ̀ ńgbà yẹn. lára àbúrò yín yẹn. bẹ́ẹ̀ ni kí ló ṣe ibùgàn mo ríyàn kan gan ọmọ tí mò ń sọ yìí gan secondary school ló wà ńgbà yẹn ogo ló fún mi lọ́wọ́ pé mọ́mì Tọ́lá kí ló ṣe àǹtí Ìyábọ̀ tí wọ́n rí báyìí mo ní èmi gan ò notice mo ṣàwá pé ńjọ́ kan kí ló ṣe ó ní kò sí kankan gbọ̀gbà kan tó ṣàmá sọ́dọ̀ mi at long tó máa sí ọ̀dọ̀ mi ní Ìfàkì ó ṣàfojú bákan ní òdùn kí ló ṣe é ó ṣàgbẹ́rù ẹ̀ wá ó wá ní òun lọ sí òun ò gbé bẹ̀yẹn mọ́ òun tó bá jẹ́ tiẹ̀ máa bọ̀ ní ọ̀dọ̀ mi. òun ò gbé bo mọ́. ní Ìdó tí bàbá Olúalọ́ ní kó máa bọ̀. ní ọ̀dọ̀ àwọn fámìlì ọkọ ẹ̀. fámìlì ọkọ. bẹ́ẹ̀ ṣáàṣọ ẹ nígbà yẹn òótọ́ má bínú máa bọ̀ ní ọ̀dọ̀ mi ní ilé bíbá ní Ìfàkì. tó bó ṣàṣe wà lọ́dọ̀ mi yẹn títí and that time ó dà pé lóyún oṣù 3 nígbà yẹn. sóyún àkọ́kọ́ àbẹ́lẹ̀ kejì. no first oyún ẹ̀ tó máa kọ́kọ́ ní oyún àkọ́kọ́. bẹ́ẹ̀ ni ó ṣàlóyún 3 months pregnant lọ́dọ̀ mi mo ṣàgbé wá sí ọ̀dọ̀ mi nígbà yẹn wípé kí ni mo lè ṣe o mo ṣàmú tira torí wọ́n ọ̀nà àgbà tó wà ní school torí ìfẹ́ UNAD ló wà ní school gbà kó tó. UNAD làbúrò yín yẹn wà. UNAD bẹ́ẹ̀ ni. lẹ́yìn ìgbà tó ṣègbéyàwó tán wọ́n sì lọ school. ní Èkìtì State University bíbá ní Ìwòròkó. ẹni sùúrù ṣé ńgbà tí ìyàwó yín ṣègbéyàwó tán ó sì padà sí school. ó padà sí school. bọ̀ ìgbà tó ṣe ìyàwó yẹn tán ó padà sí school padà again bọ̀ tó ní oṣù 3 níjọ́ tí mo fi àìsàn ni pé torí ọ̀dọ̀ mi ló use mọ́ dáadáa tẹ́lẹ̀ nígbà tó wà ní school gan
tó ti bẹ́ẹ̀ sà ó sì wà ní skul gbà tó ṣèyàwó fún so ẹ mọ̀ ó ti use mother tó every week ló máa ń sí ọ̀dọ̀ mi wá adé ní Friday or Thursday àpà ní Monday sí ìwé òkú mi tí ó gbalé sí so kó tàdí ó ṣáàdì ìgbà tó ṣe wedding yẹn tán mo fi mọ̀ àrísà pé kí ló ṣẹlẹ̀ ó wá ní tó máa ṣe treat even gan mélòó kí n àtà ìgbà tí mo pé kò wá pì kò ṣáà mo tira ní ìgbà yẹn pẹ̀lú oyún oṣù mẹ́ta títí tí tó ṣàfi bí ọmọ yẹn ọ̀dọ̀ yín ló bímọ sí bẹ́ẹ̀ni bọ́tà tó ṣàlóyún tó ṣàlọ síbi oyún yẹn ṣàlọ síbi 7 months kò pé ilé tí wọn pé ṣó kọ́lẹ̀ pé kí àbúrò mi kó bímọ sí ọ̀dọ̀ mi mo wá pe ọkọ ẹ̀ òun máa sọ fún ìyàbọ̀ pé kó pe ọkọ ẹ̀ pé ìjọ sọ fún ọkọ ẹ̀ òfin yé pé mo bẹ́ẹ̀ jà but for speak well gbalé o lè má ọ̀dọ̀ mi o lè má sùn sílé tó gbà wàá máa sùn sí ọ̀dọ̀ mi títí tó wá máa bímọ wà lè lọ sí ilé ẹ̀kọ́ ìmọ̀ káwọn ẹ̀rá Èkìtì lè ṣe wọ́n lè máa sọ̀rọ̀ bó ló ṣe wedding fábùrẹ̀ sílé tó nílé ọkọ jòkó ẹ̀dá gbogbo aṣọ fìdẹ̀kọ́ lè máa sá ní oòrùn tó ìgbà yẹn ọkọ̀ ṣáàgbọ̀n ó gbálẹ̀ fún sísàlẹ̀ bí ọ̀dọ̀ mi àjọ lọ wálé yẹn. ibo làdúgbò yín yẹn. Omi Oníyọ̀ street. Omi Oníyọ̀ níbo nìyẹn. Yọ̀ street Ìfàkì. Ìfàkì Èkìtì. ṣé ńgbà tí bàbá Olúwa ló wá gbalé fún wọn ìyàwó wọn kó síbẹ̀. náà kò yẹ kó tó ṣe bọ̀ ìgbà tó bá ti di pé má nìyẹn máa wá sí ọ̀dẹ̀. ok tí bàbá Olúwa ló bá fẹ́ wá sọ́dọ̀ wọn wọ́n á jọ pàdé níbẹ̀. bóyá once in a week á lọ sílé ibẹ̀ yẹn very early á kúrò níbẹ̀ ìgbà míì lórí ìgbẹ́ta alẹ́ gángan ló máa kúrò tó máa lọ sí ibi orí òkè padà. ibi orí òkè padà. tí wọ́n ṣe bẹ̀rẹ̀ ìrìn àjò ayé wọn nìyẹn àbí wọ́n bí kìíní wọ́n bí kejì wọ́n bí kẹta. ìgbà tó bí kìíní yẹn ó lò bí like 4 or 5 months ní ìbíbà ó wá kó lọ sílé ẹ̀ ní Adó. ilé ta ni. ilé tí Olúalọ́ tí wọ́n kọ́ tó kọ́ fún ní Adó. ibẹ̀ ló wá kó lọ sí ìṣó ibẹ̀ ló ti bí second born but third born tó wá lóyún ẹ̀ tó kò Nàìjíríà ó wá lọ bí sí France ibi tí ọkọ ẹ̀ mú lọ sí. mò ń bọ̀ ẹ ní sùúrù ẹ má jà á tì fún àwọn kankan kí lorúkọ àkọ́bí. èmi fún torí ọ̀dọ̀ mi ìgbà tí èmi mu tira èmi fún ní orúkọ kan nígbà yẹn. orúkọ wo. mo fún ní ọ̀nà pẹ́ mi pọ̀. ibo lẹ ti ṣèkó mẹ́. sá. ibo lẹ ti ṣèkó mọ́ àkọ́bí yẹn. Ìfàkì ní ṣọ́ọ̀ṣì tí ló ti lọ́sọ̀gbọ́n lórúkọ ń gbà yẹn. ṣọ́ọ̀ṣì wo. Winners Chapel of Power ni wọ́n ti ṣé bàbá Olúwa lọ́wọ́ àgbàtà ṣàkọ́bí ṣé wá bẹ̀. ó wá bẹ̀. Winners Chapel of His Power náà ti ṣe. wọ́n gbà kẹ́ ṣe ní némì ní Winners Chapel. bẹ́ẹ̀ ni àwọn pásítọ̀ bẹ̀ gan ló wá ṣe némì gan níbẹ̀ náà wá ṣe ìgbà tá a dẹ̀ fi gbọ́mọ wọlé gan ṣọ́ọ̀ṣì gan ló fi gbọ́mọ wọlé sí. ṣọ́ọ̀ṣì Winners yẹn náà ni. bẹ́ẹ̀ ni Winners Chapel of Power. ẹlẹ́ẹ̀kejì ńkọ́ bọ́lá ti ṣe kó mẹ́. no Chapel of His Power sorry Chapel of His Power ni church yẹn lórúkọ church yẹn Chapel of His Power. bàbá Olúwa náà sì jókòó síbẹ̀ nígbà tó ń sọ. ó jókòó síbẹ̀ níjọ́ gangan níjọ́ bẹ́ẹ̀ ni olófún ọmọ ẹ ní orí ọ̀fẹ́. orí ọ̀fẹ́ Olúwa. bẹ́ẹ̀ ni sà. ọmọ ẹlẹ́ẹ̀kejì bọ́lá ti ṣe kó mẹ́. Adúná ti ṣe kó mọ́ ẹ. nílé tí wọ́n kọ́ fún wa àbí. bẹ́ẹ̀ ni sà. àwọn CAC ló wá ṣèkó mọ́ àbí chọ́ọ̀chì míì náà tún ni. but actually ìjọ tó ṣe ní mi second born ẹ mi ò sí lára rẹ. ẹ sí around kódà. mi ò sí lára rẹ. now ìgbà tó wá di pé wọ́n kọ́ ibi tí wọ́n kọ́lé fún wọn sí ǹjẹ́ mọ̀ bí àbẹ̀bọ̀ Olúwa lọ ń sùn tí wọ́n bí ẹjọ́ ń gbé gẹ́gẹ́ bí tọkọtaya. but actually náà bí wọ́n ṣe ń ṣe náà nígbà yẹn. náà ṣe ń ṣe lọ. bí wọ́n ṣe ń ṣe ní ìgbà yẹn pé kó wá kó. tọ́ máa wá tọ́ máa lọ. kó wá kó tún dán. tí mo ti mọ̀ mi rò pé ó sorunjọ́ méjì àbí ọ̀sẹ̀ kan sí ọ̀dọ̀ àbúrò mi yẹn rí. now ìbéèrè tí n fẹ́ bèè lọ́wọ́ yín rẹ̀ kí ǹjẹ́ àbúrò yín ever sọ fún yín rí pé bàbá Olúwa ló ti níyàwó kankan tó fẹ́ o. kódà to God we made mention ẹ̀rí fún any of his or our family pé. ẹ̀yin náà sì gbọ́ rí. èmi ò kàn gbọ́ lẹ́nu ẹ̀rí pé ọkọ òun àti fẹ́ yàwó rí o. Olúwa ló sì bímọ kankan rí. débi pé ó kàn ti bímọ kan fún òun rí. bọ̀ǹtàn ti gbà táwọn nǹkan báyìí wá ń ṣẹlẹ̀ làwọn gbọ́dọ̀ mọ̀ sóríṣiríṣi pé bèbó ti bímọ 3 tẹ́lẹ̀ ó ti fẹ́ yàwó kan tẹ́lẹ̀ ìgbà tó pàbúrò mi gan èèyàn márùn ló fún lóyún ó ti bímọ 5. ẹ ní sùúrù ìyẹn ò tí ì kàn mí ọ̀rọ̀ ṣì ń bọ̀ lórí aspect yẹn. now ìgbà tán wá lóyún àbígbẹ̀yìn kí ló tó fà á tí wọ́n fi gbé àbúrò yín lọ France.